ọmọ Bọ́lájí mi àbọ̀ lọ́rẹ́ o òní ní sọjọ́ bí rẹ̀ Àdùnní Adé ire lóní orí rẹ̀ àfírẹ́ o aya Ọlárewájú o mà kú ọdún o. Aládùnní o kú ọdún sọdún èyí o wà pẹ́ láyé. Aládùnní o kú ọdún sọdún èyí o wà pẹ́ láyé. Aládùnní o kú ọdún sọdún èyí o wà pẹ́ láyé. Aládùnní o kú ọdún sọdún èyí o wà pẹ́ láyé. Ọmọ Bọ́lájí o kú ọdún aya Bíọ́dún o kú ọdún sọdún èyí o wà pẹ́ láyé. Aládùnní o kú ọdún sọdún èyí o wà pẹ́ láyé. Aládùnní o kú ọdún sọdún èyí o wà pẹ́ láyé. Kú ọdún kú ọdún mo ló kú ìdún okú àzìyà okú ayẹyẹ oríkà ọdún orí adé mo ló sọdún èyí mo ṣe tẹ̀mí sí ìlágbára Ọlọ́hun ọba ikú nífilé rẹ̀ sọ òdi àrùn nífilé rẹ̀ sọ dẹ̀dẹ̀ ìgbà rẹ̀ ti ń dùn yọ Ọlọ́hun ọba oníjọ́ tán láíláí ó ní rẹ̀lẹ̀ ó sì mọ̀ gani ó ní má padà sáyé ìjà alágbára Ọlọ́hun ọba ìláyé aláwùrọ̀ bí ọba oníjó kanjú kú láyé. Mọ́mí Ibrahim Adémọ́lá ọdọọdún la rórógbó ọdọọdún la ráwùsà ọdọọdún la rọmọbì lórí àtẹ àṣeyísà mọ́dún adún ayọ̀ ló sì máa ṣe lágbára Ọlọ́hun ọba. Rahimat abọ́lọ́rẹ́ ṣe bí wọ́n ní ké sí ikú ìyípa kínníkínní ojú omi àrùn kan yìí ṣèrà ti bẹ̀lẹ́sẹ̀ odò ikú òní pa ọ́ onímọ̀ nira láyé tó wá iṣẹ́ rẹ̀ ò ní di iṣẹ́ mọ́ lọ́wọ́ owó rí ọmọ pọ̀ sí ni ọlá rí ọmọ pọ̀ sí ni àrísìkí rí ọmọ pọ̀ sí ni oníròhùn gbé sọnù bí yóò ṣe bí ọmọ lágbára Ọlọ́hun ọba. aya Ọlárewájú ọsọdún èyí ọdún ayọ̀ ló sì máa ṣe lágbára Ọlọ́hun ọba ọmọ oníkú mọ́ lójú ìwọ náà ò ní bá sọ ọ̀nù lọ́wọ́ àwọn ọmọ ìláyé aláwùrọ̀ bí ọba oníjó kanjú kú láyé. Àbọ̀lọ́rẹ́ Abọ́lájí ṣe bí ìwọ ní ìwéhùn Àdùnní Adé o lónìí wọ́n gbalẹ̀ àwọn bàbá rẹ̀ lọ Ìṣẹ́yìn ní sílẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ Ìṣẹ́yìn ìwòrò ọmọ ẹbẹ̀ dìmọ̀kọ ọmọ Ìṣẹ́yìn ọ̀rọ̀ yọ ọmọ ṣẹ́ tí mú mi kíkan nínú ilé àwọn bàbá rẹ̀ ní ìyàwó egúngún lóbìnrin lè ṣe àwọ̀ gẹ̀lẹ́ dẹ́n lóbìnrin lè mọ̀ bóbìnrin bá fojú kòrò yóò gbé ní nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ ọgbàrá owó níyàn ọmọ ọgbàrá lẹ̀kẹ̀ ọmọ odò ọgbàgbà tó gbalẹ̀ Ìṣẹ́yìn níjọ́ ọjọ́ sí lónìí mo rí bá lọ́dọ̀ bàbá tó bí ọlọ́mọ ẹ̀yin lọ́mọ Ìṣẹ́yìn ọ̀rọ̀ yóò máa ṣẹ́ tí mú mi kíkan ọmọ àrígbà jẹ́sùn tèmi ẹ̀yin lọ́mọ yúnyún ló kúkú kí ọmọ nàmúnàmú lórun orò lónìí ilé àwọn bàbá rẹ̀ ni lónìí mo rí bá lọ́dọ̀ bàbá tó bí ọlọ́mọ ẹ̀yin lọ́mọ oníta zúré kọjá ọmọ àbí dájúmọ́ lẹ́sẹ̀ bí èsìsì mo fi rántí pé o mẹ́ta ni bàbá yín dáṣọ fún níjọ́ ọjọ́ sí bàbá yín dáṣọ fún eégún fi tiẹ̀ borí ètè dábòsà òsà ló tiẹ̀ mẹ́dì ètí bàbá yín dábòtà lọ́lọ́ fi tiẹ̀ gbẹ́nu ògì ọmọ àbí dájúmọ́ lẹ́sẹ̀ bí èsìsì ọmọ òrò pa òrò jẹ òrò ń dún òrò ké òrò ń dún nàmùnàmù yún lòrò òkúkú ké nàmùnàmù lóhun òrò bóbìnrin bá fojú kòrò yóò gbé ní nínú ilé bàbá tó bí ọlọ́mọ. Àbọ̀lọ́rẹ́ Àdùnní Adé ṣe bí wọ́n ní kéésì mọ́mọ́nú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan agboolé àìkú lé ní sẹ́nu ilé àwọn bàbá rẹ̀ gangan nínú ilé bàbá tó bí ọlọ́mọ. ẹ̀yin lọ́mọ igun àlágbòògbò nínú ilé bàbá tó bí ọlọ́mọ ọmọ igun tó ní làlà lẹ́nu
ọmọ bá orígun wa ò gbúdọ̀ ṣẹbọ bá orakala gbọdọ̀ ṣòro nínú ilé àwọn bàbá rẹ̀ ni lónìí mo rí bá lọ́dọ̀ bàbá tó bí ọlọ́màdún ní adé o ọ̀sọ̀dún èyí ọdún ayọ̀ ló sì máa ṣe lágbára ọlọ́run ọba yẹn bá pé ta ní kẹwì látẹ̀ka orí adé àlà ní lórúkọ tèmi jẹ́.